Èké hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé, mo kí wa ní orúkọ Jésù Kristi. Ẹ ṣé púpọ̀ bí ẹ ṣe ń gbọ́ wa tí ẹ sì ń wò wá lórúkọ Jésù Kristi, yóò dára fún yín. Mo ti ẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ wa wípé ǹjẹ́ tí ẹ mọ ìdí tí ó ṣe ṣòro fún yín láti ní ìfẹ́? Ǹjẹ́ ẹ mọ ìdí tí ó ṣe ṣòro fún yín láti fi ìfẹ́ bá gbogbo ènìyàn lò? Kí ni ìdí tó jẹ́ wípé iye ojú àwọn tó fẹ́ yín nìkan lẹ̀ ń fẹ́? Kí ló ti jẹ́ pé ojú àwọn tí ó ń fún yín ní owó àbí tí ó ń ṣe ìfifúnni fún yín nìkan lẹ̀ ń ṣe ìfifúnni fún? Àwọn tí ó ń ṣúgbà yín nìkan lẹ̀ ń ṣúgbà. Ǹjẹ́ tí ẹ mọ ìdí bí? Nígbà tí Bíbélì sọ fún wa ní ìwé Lúùkù wípé tó bá jẹ́ wípé àwọn tó fẹ́ràn wa nìkan la fẹ́ràn, èrè kí ni àwa ní? Báyìí pé àwọn tó fi ìfẹ́ hàn sí wa nìkan ni a fi ìfẹ́ hàn sí, èrè kí ni àwa ní? Kí la fi yàtọ̀ sí àwọn yòókù tó wà nínú ayé? Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run alààyè, a gbé ọ̀gá. Gba ọpẹ́ wa, gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá. Yà wá sí mímọ́, kórè wá sínú ibú ẹ̀jẹ̀ rẹ, àná rẹ fi ọ̀rọ̀ rẹ yé wa, kí ó sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ta gbòǹgbò nínú wa, kí ó sì so èso ọgọ́rọ̀ ọ̀run, torí tá a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ jọ wo ìwé Epísítélì kíní ti Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Epísítélì ti Jòhánù orí ìkẹrin, Epísítélì kíní ti Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ. First Epistle of John chapter 4 verse 8 tó sọ fún wa wípé ẹnikẹ́ni tí ò bá ní ìfẹ́ kò tiẹ̀ mọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí ò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, torí pé Ọlọ́run jẹ́ Ọlọ́run ìfẹ́. Ó ti wá ṣe sọ wípé ó jẹ́ ọmọ lẹ́yìn Kristi. Àbó tí wá ṣe sọ pé ó mọ Ọlọ́run kan ṣoṣo tí ṣe Ọlọ́run alààyè, tó sì wá ṣòro fún ẹ láti ní ìfẹ́, tó jẹ́ wípé fẹ́mi kí n fẹ́ ọ nìkan ló ń ṣe, tó bá fẹ́ mi, èmi náà ò fẹ́ràn rẹ. Á jẹ́ wípé ò lọ́lọ́run nìyẹn. Ẹnikẹ́ni tí ò bá ti dẹ̀ ti ní Ọlọ́run kò lè ní ìfẹ́, torí pé ìfẹ́ ni Ọlọ́run. Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, a tún kà nínú ìwé ìrere ti Jòhánù orí ìkẹta ẹsẹ̀ kẹrìndínlógún pé torí ìfẹ́ tó fẹ́ wa ló ṣe rán ọmọ rẹ̀ kan ṣoṣo tí ṣe Jésù Kristi wá sí ayé láti wá ra ẹ̀mí àti ìwọ padà kúrò nínú ègún òfin, kúrò nínú ègún ẹ̀ṣẹ̀, nítorí ìṣubú Ádámù àti Éfà nínú ọgbà Édẹ́nì, àwọn baba ńlá àkọ́kọ́. Ìfẹ́ ló fẹ́ wa tó báyìí, tó fi ra ẹ̀mí àti ẹ padà. Tó bá lè ra ẹ̀mí àti ẹ padà, tó fẹ́ràn wa, tó rán Jésù Kristi wá sáyé. Nítorí náà, ó di dandan kí ìwọ náà ó ní ìfẹ́. Fún ọ ládẹ̀ tí ní ìfẹ́, ó di dandan kó ní Jésù. Ó di ìgbà tí irú Jésù bá ń gbénú rẹ, kí ìfẹ́ Ọlọ́run tó wà nínú rẹ kó tó lè fẹ́ gbogbo ènìyàn, láì tí ohun tá ń ṣe sí ọ, láì tí ohun yẹn fẹ́ràn àbí wọ́n fẹ́ràn rẹ. Nítorí náà, ẹ̀yin olùgbọ́ mi, gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ, yóò sì dára fún ọ.